Ẹ káàbọ̀ mo kí yín o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi wípé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́ lásìkò tí ẹ bá fi ń gbọ́ wa wípé títẹ́ fi ń gbọ́ wa kò ní di bákan náà ojú tẹ́ sì fi ń rí wa náà kò ní fọ́. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá o. Ṣé ẹ ti rí sí i wípé Nàìjíríà yìí máa pín? Tí ẹ ò bá gbàgbé, ṣé ẹ mọ̀ pé àwọn Biafra ti raise flag wọn ní Finland tó dẹ̀ jẹ́ wípé ààrẹ orílẹ̀-èdè Finland gan ó fòǹtẹ̀lù fún wọn tó fàyè gbà wọ́n nítorí pé ó rí pé ẹ̀tọ́ wọn ni wọ́n ń jà fún. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn Biafra wọ́n ti bínú, wọ́n ti wá yarí pé tí bàbá Tinubu ò bá pín orílẹ̀-èdè, àwọn gan á yàmọ̀nà pín nǹkan wọn. Tí bàbá Tinubu àtàwọn Fúlàní ò bá ṣe nǹkan tó tọ́, àwọn náà máa ṣe é. Ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn àgbààgbà Yorùbá kankan wọ́n ti lọ ń darapọ̀ mọ́ àwọn Biafra? Ṣé ẹ ti rí? Wọ́n ti ń pàdé àpòpọ̀ mọ́ Biafra nígbà tí wọ́n rí pé àwọn Biafra náà ti fẹ́ declare freedom wọn, wọ́n ti fẹ́ declare òmìnira wọn lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ti fẹ́ declare. Èyí ló mú káwọn náà parapọ̀ lọ bá Biafra lábẹ́ bó ti wù. Ẹ wá mọ̀pá bámbárì, wọ́n tún mandate fún ìjọba Nàìjíríà ni o, nítorí wọ́n jẹ́ kó yé wọn pé tó bá máa fi di December ọjọ́ kejì ní oṣù kejìlá nínú ọdún yìí, àwọn máa declare òmìnira àwọn. Wọn ò tiẹ̀ kí nǹkan tó máa ṣẹlẹ̀ bóyá ní ti sùúrù ni o tàbí ní ti wèrè kókó àwọn ṣáà máa rí pé àwọn declare òmìnira àwọn. Abẹ́ẹ̀rí, ṣé ẹ ti rí wípé ó ti ń clear but nígbà tí Biafra bá declare, ṣé àwa Yorùbá fẹ́ máa wò ni? Ṣá fẹ́ máa wò ni? Ibi tó tún lè dé, wọ́n ní àwọn wèrè kan léèyàn tó jẹ́ pé wọ́n ò kọ̀, àwọn Biafra ò kọ̀, wọ́n ò kọ́kọ́ fẹ̀mí di. Ṣé ẹ mọ̀ pé tẹ́ ẹ bá gbàgbé, ṣé ẹ mọ̀ pé wọ́n mú Simon Ekpa ní Finland? Ohun tó kọ̀ yà mí lẹ́nu ni pé àwọn àgbà òpònú kọ̀ọ̀kan sì mú wọ́n dẹ̀ fi ń ṣe yẹ̀yẹ́ wípé wọ́n mú Simon Ekpa. Ṣé ojú ò tì wọ́n ni? Ọmọ tí ò tó wọn ó ń dìde fún òmìnira. Ọmọ tí ò tó wọn, tẹ́ bá lọ wo éèjì Simon Ekpa kò tí ì 40, kò tí ì wọ ọmọ 40 ọjọ́. Ọmọ 39 years ṣì ní Simon Ekpa. Ó dẹ̀ struggle, ó dẹ̀ ń dìde fún Yorùbá, ó dìde fún Biafra nation tí ìyẹn orílẹ̀-èdè ìlú tiẹ̀. Ẹ̀dẹ̀ wá ọmọ àgbàlagbà títí wa tó ti 70, 80 gan-an, wọn ò kúrò lójú kan, wọn ò yé wọn ò pa ojú òde tì wọ́n. Wọ́n wá lanúlẹ̀ wọn gbà tó bá mú Simon Ekpa tán débi pé Simon Ekpa takú ni pé sẹ́ẹ̀ àní bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ á máa bọ́. Ẹ wá wo àwọn Afẹ́nifẹ́re, ẹ lè rí éèjì Simon Ekpa ní Afẹ́nifẹ́re yẹn tó lè wà active bẹ́ẹ̀ yẹn. Àwọn éèjì tó wà ní Afẹ́nifẹ́re they are close to 90 or 90 plus tó jẹ́ pé àwọn àgbàlagbà ló wà níbẹ̀ tó jẹ́ kó dìde. Òjò ti báyé wọn jẹ́, ọ̀lẹ ti báyé wọn jẹ́, ẹ̀rù jìnnìjìnnì ó ti pọ̀ jù fún wọn débi pé wọn ò ní ìgboyà. Ọmọ inú wọn, ọmọ tí ò tó wọn Simon Ekpa ó dúró tán fórílẹ̀-èdè. Ẹ̀yin àgbààgbà títí wa kí lẹ dà? Àfi kẹ́ ẹ jókòó, kẹ́ ẹ tún máa fi ṣe yẹ̀yẹ́. Ìkànnì kó jẹ́ kẹ́ ẹ gbájúmọ́ ti yín. Irọ́ o, ṣe lẹ̀ ń wò, ẹ tún máa wá bọ̀rọ̀ jẹ́, ẹ tún máa ń pariwo wọn Nàìjíríà. Ìyá ẹ tún wá mọ pabambarì ibẹ̀. Àwọn àgbààgbà mi bóyá nítorí wípé àtẹnujẹ tí wọ́n ń rí ní ọwọ́ àwọn Fúlàní, tí wọ́n ń rí oúnjẹ ìjẹkújẹ, owó tó ń rí gbà lọ́wọ́ àwọn ará bí ẹ̀yin ni ó ń jẹ́ kí jìnnìjìnnì máa bò wọ́n ni o. Torí kò yé mi fún wọn kí ni ládárí àgbà wọn tó fi àgbàlagbà wọn ṣe àgbàyà, tó tún fi àgbàlagbà wọn ṣe ẹrú àjèjì lórílẹ̀ bàbá wọn. Wọn ò dẹ̀ ronú. Abẹ́ẹ̀rí ni wọ́n wá mú Simon Ekpa, gbogbo wọn ń pariwo, wọ́n fi ń ṣe yẹ̀yẹ́. Ẹ tún wá mọ pabambarì bẹ̀, Ọlọ́run tún máa wá ṣe, Ọlọ́run tún wá gbógo fọ́ọ̀lẹ̀ Simon Ekpa. Ó yá ṣebí ìṣọ́kì Ọlọ́run tún wá gbógo fún
ọ̀lẹ Simon Ekpan torí ọ̀pọ̀lọpọ̀ wọn ló fi ṣe ẹ̀ pé ibẹ̀ ló máa kú sí. Ṣé ẹ mọ̀ pé àwọn orílẹ̀-èdè Finland gan wọ́n ti support Biafra? Ó yá. Ṣé wọ́n ti raise flag Biafra ní Finland? Wọ́n support ẹ̀. Ibo ni àwọn àgbààgbà tí ordinary Nigeria lásán pé wọ́n raise flag Yoruba nation wọ́n fẹ́ pa wọ́n ni. Wọ́n ní charge for treason àti felony. Ordinary aggregator Nigeria Yoruba nation lásán wọ́n rí pé ẹ̀wọ̀n ló kú sí. Wọ́n dẹ̀ dìde. Wọ́n dìde. Ẹ̀yin náà rí àwọn Igbo ẹ wò ó. Débi pé ìgbà tó débẹ̀ tó ṣàlàyé ṣèbọn wọ́n mú Simon Ekpan. Ṣùgbọ́n gbà tó kálàyé bolẹ̀ tó ṣe ó jẹ́ kí wọ́n mọ̀ wípé kò ń ṣe pé bóyá òun fẹ́ dà lúrú bí kò ṣe pé òun fẹ́ gba òmìnira fún orílẹ̀-èdè òun. Wọ́n dẹ̀ pé ó ṣàlàyé gbogbo itú tí àwọn Fúlàní ń pa fún wa. Ṣèbí bàbá wọn olóyè Sunday Igboho lọ láti lọ submit petition lásán lára àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá yìí náà ni wọ́n tún rí wípé àwọn fẹ́ blọ́ọ̀kì ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ ò gbà fún wọn. Ẹ wo ẹ̀yin àmẹ́yìn bàbá mi Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn jágbọ́n táwọn èèyàn sọ. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́. Fúlàní ló máa pa àwọn lọ̀tẹ̀ àgbààgbà ilẹ̀ Yorùbá. Àmì àṣẹ o láṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nítorí wípé ó ti sú wa. Ẹ wo Dr. Lawal gan òun jẹ́ kó yé àwọn ènìyàn pé àwọn àgbààgbà kankan wà tó jẹ́ pé wọn ò bí fìtì àgbà. Ẹ wo ìyá Ọlọ́run á ró lọ́ra ẹ̀mí yín. Bẹ́ẹ̀ ni God will continue to be supporting you. Yorùbá nation no going back. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́ is the best way for all Yorùbá. Thank God because nílẹ̀ wa náà ní tó bá fi lè mú kí Biafra dìde tó fẹ́ gba òmìnira àwa náà ò lè sùn lé náà. Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ọlọ́run á jà fún wa. Á gba orílẹ̀-èdè wa. Á gbà á fún wa. Bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò sì kó wa yọ. Yorùbá nation no going back. Ìgbésẹ̀ la ní. Bẹ́ẹ̀ ni ìgbésẹ̀ la ní. Enough is enough for this suffering. We want total physical freedom now. Because Yorùbá nation la fẹ́ no going back. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ̀yin ìyá mi bàbá mi ẹ bá mi share. Ẹ jẹ́ kó lọ viral. Ẹ jẹ́ kó yé àwọn èèyàn pé Yorùbá nation ló lè ṣe. Ẹ subscribe, ẹ like, ẹ comment, ẹ tẹ̀ sójú ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kó yé àwọn èèyàn pé Yorùbá nation ni la fi ń sọ pé a ó máa bẹ ọ́ bí ẹni bẹ iṣu. Atẹ́lẹsẹ̀ á sì máa bẹ̀ náà o. Gbogbo ẹni tó bá láwọn ní dé òun láwọn ní délé bá. Yorùbá nation ó dàbọ̀.